káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo tó ń wò mí nínú ilé ká tó lọ sílé agbára lẹ́ẹ̀kan mo ní àlejò mi eégún láti ń gbẹ̀yìn ìgbàlẹ̀ tẹ́yìn náà bá rí wọn bá bẹ̀rẹ̀ ṣe ọwọ́ wọn ẹ mọ̀ pé eégún láti ń gbẹ̀yìn ìgbàlẹ̀ ni wọ́n lóòótọ́ púpọ̀ yín tẹ̀mí nínú ilé fún ìgbà àkọ́kọ́ lórí ètò Miliki Express mo welcome ẹ bá mi welcome Jojo body beat Jojo body beat in the building. Yeah, kúlé o, ẹ káàsán, ẹ kálẹ́ o, ẹ̀yin ti tèmi tí tó wà nílé, èmi ọmọ ilé Jojo body beat. Real name náà pè ní Joseph Olade Omotoye, but the stage name is Jojo body beat. Jojo. Excuse me, sha. Josie. Hello. Ó dà pé nǹkan ilé kàbí. Yeah. Àwa dúpẹ́ pé ẹ ṣé. Ọlọ́run ẹlẹ́dàá wa o. Àwa dúpẹ́ pé ẹ ṣé o. Ọlọ́run gbogbo ayé. Ẹ máa gbọ́. Mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún. Mo wá dúpẹ́ oore àtọṣùmọ̀ṣù. Mo wá dúpẹ́ oore ìgbà gbogbo. Excuse me. Mo ṣe wà ní for now. Ẹgbẹ́ ọba yẹn ń gba inú yìí ẹgbẹ́ yẹn ń gba yìí ṣé kò ń dùn yín ni. Ó ti di bíi pé ó ti jẹ́ àjàrà fún èmi àti kékeré àti máa ń ṣe. Ẹgbẹ́ tèmi díẹ̀ náà káwọ́ bóyá yóò dùn. Kò ní ní ìfẹ́ tó pọ̀ torí ìfọ̀ tí ò ní mú sáà tó yẹ kó mú jáde wá. Bó ṣe wà. Wọ́n náà máa ń là mí ní ìfọ̀ tí olóyìn méje wàhálà kò ní ní ìfẹ́ tí pé kò ní ní sound pé ṣe ní sound tó máa bú ọ́ ní. Ó máa mute akán mo ṣáà mọ̀. Ẹ sọ fún mi báwo ni gbogbo kíní ti bẹ̀rẹ̀ mo rí àdá mo rọ́bẹ̀ mo rí ṣíbí kíní ń bà mí lẹ́rù mo ṣe rí. Gbogbo ẹ̀ ló ní ìtumọ̀ ṣáà pé gẹ́gẹ́ bí slogan àti máa ń lò rè ṣe má ti ní ọbẹ̀ máa ní ẹ̀gúsí. Bó ṣe wà ní but nítorí pé à ń ṣe ọjọ́ before Inde ni a gbọ́dọ̀ celebrate ní grams ẹ máa kọrin tẹ́lẹ̀ bí wàá ti gbóni báyìí ẹ máa kọ́. ọlọ́jọ́ ó dá wa lóhùn ọlọ́jọ́ ibi ó dá wa lóhùn ṣé wéèrè ó dá wa lóhùn. Ṣága. Ọ̀dájú ẹ̀dẹ́kun dúró tí yóò ní bàjẹ́ o. Ó yà mí. Ẹ̀dẹ́kun kí ni tẹ̀ ń fi gba ẹ̀rẹ̀kẹ́ ṣé kò kí ń dùn yín ni. Kò kí ń dùn mí ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ wá ṣe mọ̀ pé kò sí nǹkan tí wọ́n máa ń pe kíni kan ní there is no gain without pain. So láti bẹ̀rẹ̀ wá a máa ní small pain but ní sin ti di bárakú gbogbo ara báyìí. Ẹ̀dẹ́kun ẹ̀yìn kẹ̀. Ẹ fẹ́ try ẹ̀. Ọbẹ̀ ní wàhálà ẹ máa ní ọbẹ̀ ẹ̀gúsí ẹ máa dá ẹ̀gúsí ni ẹ máa dá ọbẹ̀ ẹ̀gúsí ọbẹ̀ ọbẹ̀ ẹ máa dá orin báyìí máa bò. Fiele. Mo ní dòdò gbé wá. Mo ní dòdò gbé wá. Fantastic. Mo ní dòdò. Ilé-ìlú ń bẹ̀rù. Ẹ̀ṣọ́. Ẹlú bí tẹ́yìn fún ọdún sókè ní. Ẹ̀ṣọ́. Ọkọ mi ò bínú. Ọkọ mi ò bínú. Ẹ má lù ní lé ní kí. Ẹ̀ṣọ́. Ilé-ìlú. Ìgbè má lù ọ́ bínú. Lórí ètò yẹn ti jẹ́ kọ̀ bí ó lè mi kó lórí ètò. Mo máa rógo. Ẹ má lu kéèkì mi o. Ẹ má lu kéèkì mi dàkú. Mo rí nǹkan gbé wá lórí ètò kọ́ lóhun ṣàánú mi. Mo mọ̀ rí nǹkan gbé wá lórí ètò ẹ dákun ẹ gbà mí gbogbo àlejò. Ara lé. Tèmi tó tán. Mo dúpẹ́ rẹ̀ tí mi tọ́gbàrà bínú. Mo tẹ́. Takiti.
ẹ̀yin kan ẹ̀yin yá ẹ̀yin rẹ̀. Rọ ẹ̀wọ̀. Excuse me. Ọbẹ̀ ẹ̀gúsí bó ṣe wà. Ẹ bá mú ọ látẹ̀wọ́ nù lé gbogbo tó ń wọ̀ mí. Ẹ sọ fún mi, báwo ni gbogbo kìíní báwo ló ṣe bẹ̀rẹ̀ àti wípé ọmọ bíbí ìlú wo ni ibo lẹ ti gbé iṣẹ́ tẹ̀ ń ṣe body beat ibo lẹ ti gbé dé? Àti Ondo state mo ti wá. Ọmọ bo ní Ondo? Òdèrèlè. Akúrẹ́ lè mi. Èmi ló mọ̀ Akúrẹ́ lóye mẹ́kọ̀ọ́ máa fi dà sílẹ̀ gbogbo ẹnu gbé ni. A máa sọ yín lọ́jọ́ mi. Sì mi kí n bá ọ̀rẹ́ lé. Fún mi kí n padà lẹ́yìn oríkì àwọn ìbejì mi. Àmì ò mú Torí pé mo bí ìbejì. Ẹ ṣe gan. Ondo state mi kálẹ̀ Òdèrèlè. A dẹ̀ ti gbé ẹ̀bùtọ́ náà fún wa àti gbé dé some countries. A dẹ̀ ti travel out to South Korea, Ethiopia, Tanzania, and a ti ṣe fún àwọn BBC, African journals, CNN, wọ́n ti show wa ní Discovery Channel as well. Like pé iṣẹ́ ti lọ káàkiri gbogbo àgbáyé. So and still a dẹ̀ ṣe ń buy. Mo rí pé bẹ̀ ṣe ń ṣe bẹ̀ ṣe ń ṣe yẹn. Ó dẹ̀ pé is there a way tó yẹ pé ẹ fi ń develop ara yín sí? Àbí ibo lẹ ti rí gbogbo ọgbọ́n àti báwo lẹ ṣe ń ṣe tó dẹ̀ ń bá ara wọn mu? Olúwa ló fún wa ní oore ọ̀fẹ́ láti ní ẹ̀bùn ká discover ara wa because nígbà táwọn kékeré wọ́n máa ń ní ìwé ẹ lọ gbọ́ àǹkárí ká lọ gbé ìwé sí orí káàkiri ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn o bá ní ṣe ń gbà yẹn máa ń fi gbára gbogbo bá ti yà máa fi ń lu ìlú meanwhile mo dẹ̀ wà ní akọrin ń gbà yẹn nígbà tó wà kékeré so inspiration yẹn wá látòkè Ọlọ́run fún wa ní inspiration náà so gẹ́gẹ́ bí olílù máa ń lùlù gan ní church from them kò dé èmi náà kí ni náà ó dún náà ayé tó ń lè gbà ẹgbà òkè náà. ìrìn àbáyé ń gbọ́ pé ìrìn àbáyé ń gbọ́ pé wọ́n bó bínú. So from there abẹ̀ sí manipulate lára kí ni ó ń dún náà so mo dẹ̀ wà pẹ̀lú jazz band gbà kan jazz 38 so àtẹ̀yìn tí a bá máa perform fún àwọn òyìnbó àdúgbò fún àwọn dúdú náà àwọn expatriate ambassadors governors president àti perform fún wọn even Clinton gbà tó wá Nàìjíríà à perform fún Ọbásanjọ́ àwọn bàbá wa kankan Tinubu. So bí n bá pè yín pé kẹ́ wá sóde mi nísìnyí ṣé ẹ̀ ní dáyé lé mi. A ní dáyé lé yín púpọ̀ àdàtọ̀ mo tún ní band. Ẹ máa ń ṣe pocket friendly. No.